gbogbo ayé mọ̀ mí sí pé Muyideen Àgbàlá Gabriel ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí nickname pé Muyideen Àgbàlá Gabriel. ok now kí ni ẹ wá fẹ́ sọ ní pàtó ní alẹ́ yìí fún wa. kókó tí mo fẹ́ sọ ní pàtó lálẹ́ yìí ni nípa ọ̀rọ̀ ìyàwó mi. kí lorúkọ ìyàwó yìí yẹn. Ìbùkún Olúwa Muyideen. kí lẹ fẹ́ sọ fáráyé nípa rẹ̀. kókó tí mo fẹ́ ṣàlàyé lórí ọ̀rọ̀ ìyàwó mi lálẹ́ ni pé èrò ọkàn ìyàwó mi nígbà tí mo kúrò ní Àgbàlá Gabriel níjọ́ náà lọ́hùn tí Alhaji Oríyọmí tí wọ́n mú mi lọ bá Pastor Àgbàlá Gabriel lọ́jọ́ náà lọ láti settle mátà tó wà láàrin àti Àgbàlá Gabriel. So because wọ́n fẹ́ Alhaji Oríyọmí fẹ́ settle mátà yẹn pé kí n padà sí Àgbàlá Gabriel padà níjọ́ náà lọ àmọ́ ẹ̀pà aṣọ ọ̀bọ ọmọ yẹn ti rìn ìhòòhò ọjà kò pọ́síbù kéèyàn ò ríbi tí ẹ̀mí èèyàn ò ti safe kéèyàn tó sọ pé òun tó fẹ́ máa gbé ibẹ̀ ni mo fi decide lọ́kàn mi pé mi ò lè gbé ní àkàtà Àgbàlá Gabriel mọ́ ilé mi tó wà níbẹ̀ mi ò lè gbé níbẹ̀ mọ́ kí lé mi sì wà níbẹ̀ nígbà yẹn so pé mo ní àǹfààní láti kúrò níbẹ̀ láti gbé ẹ̀mí mi sá. kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ nígbà tí. kókó tó wá ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ìgbà tí mò ń kúrò ní Àgbàlá Gabriel ìjọ náà lọ́hùn ìyàwó mi bẹ̀rẹ̀ sí ní sunkún pé kí n má lọ kí n má kúrò l'Àgbàlá Gabriel ní jẹ́ n kúrò. tó bá mọ̀ yìí pé o nífẹ̀ẹ́ mi lóòótọ́ àti lódodo èmi ò kọ́ ẹ o ìyàwó mi sì ní ẹ lọ́jọ́ gbogbo nígbà gbogbo ìyàwó mi sì ní ẹ torí pé for better for worse ni marriage tá a ṣe ìgbéyàwó olórùka ni mi ò kọ́ ẹ níyàwó ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ sì ṣetán láti máa continue láti máa jẹ́ ìyàwó mi lọ bí ìgbẹ́ bá fà ìkara wọn àtẹ̀lé ni o bí mo ṣe ń lọ yìí anywhere tí mo rí kí n lọ máa sùn yìí bá lọ máa sùn orí àkìtàn ẹ̀tọ́ ẹ ni láti tẹ̀lé mi lọ sí anywhere tí mo bá lọ ìyàwó mi dẹ̀ reviews ó kọ̀ láti tẹ̀lé mi níjọ́ náà lọ́hùn ó ń jẹ́ kó yé mi wípé òun ò lè padà sí àárọ̀ o òun ò lè lọ máa sùn orí àkìtàn o ibo ni mo fẹ́ lọ máa sùn bí mo ṣe lọ láì mọ̀ yìí pé àtòrí ìkànṣe kan ńlọbọ Ọlọ́run o èrò ọkàn ìyàwó mi ni pé bí mo ṣe ń lọ màá lọ máa sùn abẹ́ gádà ètò tó sì ti wà níwájú Ọlọ́run fún mi bí mo ṣe kúrò l'Àgbàlá Gabriel jọ náà lọ́ọ̀ ni wípé ilé tí màá lọ máa sùn òun Ọlọ́run ti pèsè rẹ̀ lẹ̀ fún ìyàlẹ́nu ńlá mo ráàánú gbà lọ́wọ́ àwọn kan wọ́n gba yàrá kan fún mi wọ́n rẹ́ǹtì yàrá kan fún mi níjọ́ náà lọ́hùn pé ò lè máa sùn abẹ́ gádà jẹ́ àgbà yàrá kan lè fọ ẹ̀ kó máa sùn bẹ́ẹ̀ náà kó máa gbé bẹ́ẹ̀ náà. so mo wá ń fi dá ìyàwó mi lójú ní wákàtí àti àkókò yìí pé látijọ́ tí mo ti kúrò ní. alàgbà fẹ́ tó kúrò ń bẹ̀ yẹn. yes sir. ǹjẹ́ kó tó di pé Pastor Àgbàlá Gabriel yes sir. wọ́n pè yín lọ sí ọ̀dọ̀ wọn. yes sir. ǹjẹ́ ti fi ṣé abẹ́ bíríìjì ni ẹ̀ ń sùn kó tó di pé ẹ̀ lọ torí ọ̀rọ̀ abẹ́ bíríìjì àwa ń gbọ́ nísìn tó ti adẹ̀rí pé ìyàwó yọ́ta statement pé ẹ padà sí abẹ́ bíríìjì ṣé inú ilé lẹ̀ ń sùn tẹ́lẹ̀ ni àbí abẹ́ bíríìjì lóòótọ́. ẹ ṣé mo dúpẹ́ mi ì fìgbà kankan sùn abẹ́ bíríìjì rí kó tó di pé Àgbàlá Gabriel wá mú mi ní express. iṣẹ́ wo lẹ̀ ń ṣe ní express gbà wọ́n wá mú yín. charger ni mo ń tà
l'express nínú goslo l'express nígbà yẹn inú ilé kan náà ni mo dẹ̀ ń sùn gbà yẹn bó tiẹ̀ jẹ́ pé inú ilé àlàpà nílé náà tí mò ń sùn gbà náà lọ inú ilé àlàpà ni inú ilé sì ní ilé ń jẹ́ ilé ní ilé ń jẹ́ bínú ilé tí mò ń sùn gbà náà sì jẹ́ ẹ sáà sun ilé kan nígbà yẹn ilé náà sáré ẹ ń sun ilé kan ní ìfìgbà kankan sun abẹ́ bíríìjì rí so ìfìgbà kankan sun ǹjẹ́ abẹ́ bíríìjì ṣé ẹ ti ní ẹnìkan tẹ́lẹ̀ tó yẹ pé ẹ ti propose rí láti fẹ́ kò lè burú kó tó di pé kọ́mọ́kẹ́ mo nìkan bọ̀ mo fẹ́ kọ́ ẹ pé ìbéèrè tí n bá bí yín ni kẹ́ ẹ dáhùn ok sir because ibi tẹ́ ẹ wà yìí àwa ò ní fẹ́ kẹ́ ẹ sọ ọ̀rọ̀ kan tí ó wà di pé bóyá ọ̀rọ̀ yẹn kò ní bá òfin mu àbí yóò tako ìlànà òfin so ẹ farabalẹ̀ kí torí ẹ̀ mo fi interview yín tí mi sọ pé kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ lọ yes sir now kó tó di pé pásítọ̀ Àgbàlá Gabriel wọ́n mú yín lọ sọ́dọ̀ tẹ́ ẹ fi padà fẹ́yàwó ní ibẹ̀ ǹjẹ́ ẹ ti ní ẹnìkan tó yẹ pé ẹ ń propose lórí pé ẹni ẹ fìgbà kan sùn abẹ́ bíríìjì rí pé ẹ̀yin náà nílé tẹ́ ń sùn tẹ́ ẹ sì tẹ́ ń jẹun tẹ́ ń mu tẹ́ ń wẹ̀ tó wà conducive fún yín at your level but at that particular time now ṣé ẹni ẹnìkan tẹ́ ń fẹ́ rí tẹ́ ẹ ti fẹ́ rí àbí tẹ́ ń fẹ́ lọ́ngbà yẹn àbí bí ẹnìkan tó yẹ pé ọ wà ní kinní fún yín. ẹ dá wa lóhùn. níwájú Ọlọ́run àtèèyàn mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà yẹn mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà yẹn torí kò lè burúburú ẹ má dàpọ̀ ẹni yẹn o. ẹ sà kò lè burúburú kọ́mọ̀kẹ́ nìkan má ni mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà náà lọ àmọ́ Bram tí Àgbàlá Gabriel ti mú mi kúrò ní tí ó ti mú mi kúrò lẹ́sprẹ́sì gbà náà tí mo ti wà ní àtàgbà Àgbàlá Gabriel ní chọ́ọ̀chì wọn mi ò láǹfààní àti padà lọ mú àfẹ́sọ́nà mi tí mò ń fẹ́ gbà yẹn mi ò láǹfààní àti padà lọ mú. kí ló dé tẹ̀ nígbà tí mo dẹ̀ ẹlẹ́ẹ̀ láǹfààní àti lọ mú yes sir kí ló fà tẹ́ ẹ̀ fi láǹfààní àti lọ mú ṣé torí pé ẹ ti débẹ̀ yẹn tẹ́ ẹ̀ rí pé ẹ̀ ń gbádùn bẹ́ẹ̀ ló fi fà tẹ́ ẹ̀ fi lọ mú àbí kí ló ṣẹlẹ̀ gangan tẹ́ ẹ̀ fi lọ mú ẹni yẹn. ìdí àti ìfi láǹfààní àti lọ mú àfẹ́sọ́nà mi yẹn gbà yẹn ni pé Àgbàlá Gabriel ń jẹ́ kó yé mi wípé tí mo bá ṣe tán láti fẹ́yàwó wípé inú chọ́ọ̀chì òun náà ni mo ti gbọ́dọ̀ mú ìyàwó tí mo bá máa fẹ́ pé òun ò fọwọ́ sí i láti jẹ́ pé kí n lọ mú ìyàwó wá láti ta torí mo jẹ́ kó yé Àgbàlá Gabriel gbà náà lọ pé mo ní àfẹ́sọ́nà tí mò ń fẹ́ tẹ́lẹ̀ o kẹ́ tó mú mi wá sí inú chọ́ọ̀chì ọ̀dọ̀ yìí so wọ́n dẹ̀ ní àwọn fọwọ́ sí kí n mú ìyàwó kankan wá láti ta pé inú chọ́ọ̀chì àwọn náà mo ti gbọ́dọ̀ mú ìyàwó tí máa fẹ́ so báyìí yẹn sì jẹ́ nìyẹn. now ẹ ṣe ìgbà tí ẹ fi ń yé wa nísìnyí pé ìyàwó yín tí ẹ fẹ́ ní Àgbàlá Gabriel kí ni kókó tí ẹ fẹ́ wá bá ara yín sọ báyìí àbí tẹ́ ẹ fẹ́ fi ránṣẹ́ sí ìyàwó yín yẹn so ẹ jẹ́ ká gbọ́ kókó yẹn gẹ́gẹ́ tí ẹ fi wá tá a fi grant yín ní interview yìí. kókó tí mo fẹ́ kó yé ìyàwó mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí ni pé níwọ̀n ìgbà tí èmi ò ti kọ ìyàwó mi lẹ̀ tó bá jẹ́ pé ní tòótọ́ níyàwó mi sì nífẹ̀ẹ́ mi tó sì rẹ́dì láti máa fẹ́ mi nìṣó anywhere tí mo bá ń gbé ìyàwó mi gbọ́dọ̀ kó wá bá mi ń bẹ̀ tí mo fẹ́ báyìí ni pé kíyàwó mi kó kúrò ní Àgbàlá l'Àgbàlá Gabriel kó kúrò bẹ́ẹ̀ kó wá kó bá mi nínú ibi tí mo ń gbé báyìí bó tiẹ̀ jẹ́ pé yàrá kan ni abẹ́bọ̀ bó jẹ́ pé yàrá kan ni ẹ máa gbọ́ ó pè mí ṣé kìí ṣe ibi tó léwu fún ìlera tiẹ̀ náà gẹ́gẹ́ bí ìyàwó sọ́kọ ṣé àwọn nǹkan tí ó lè máa lò gẹ́gẹ́ bí ìyàwó
fún èlò ilé tó wà ń bẹ̀ àwọn domestic use. ẹ ṣé mo dúpẹ́ gbogbo nǹkan èlò tó wà ń bẹ̀ gbogbo nǹkan tí ó máa jẹ́ ìrọ̀rùn fún tó jẹ́ pé ó tún máa rọrùn ìgbé ayé tó máa gbé níbi tí mò ń gbé báyìí orí ìgbé ayé tí mò ń gbé níbi tí mò ń sùn nílé tí mò ń wà báyìí ìgbé ayé tó rọrùn fún mi ju ìgbé ayé tí mò ń gbé nígbà tí mo wà ní Àgbàlá Gabriel. tíyàwó mi bá wá bá mi ìgbé ayé tí ó máa gbé ìgbé ayé tó rọrùn ni. alàgbà ẹ má sọ báyẹn. Yes sir. kí ni ìdí tí mo fi lé ká ẹ má sọ báyẹn ni pé odidi ilé lẹ́mọ̀ wà ń bẹ̀ yẹn. bẹ́ẹ̀ bó o ní yàrá kan ó ṣe wá rọrùn ju odidi 3 bedroom flat àbí kọ́ ni ilé tẹ̀ wà ń bẹ̀ yẹn tí gbogbo everything dẹ̀ wà ń bẹ̀ 2 bedroom ni báwo ni yàrá kan ṣe lè rọrùn kí ló fà tí yàrá kan fi rọrùn ju 2 bedroom flat tí wọ́n dìde kọ̀ fún yín tí wọ́n sì furnish everything. ẹ ṣé mo dúpẹ́ ìdí ẹ̀ tí yàrá kan tí mò ń gbé tó fi rọrùn fún mi ju 2 bedroom flat tí mò ń gbé ní Àgbàlá Gabriel tí yàrá kan tí mò ń gbé fi rọrùn ju 2 bedroom flat yẹn lọ ni wípé alákọ̀ọ́kọ́ kò sí mọ̀sùmọ́tọ̀ freedom wà fún mi kódà ìfẹ́ wà nínú ilé ibi tí mò ń gbé yẹn gan débi wípé kò sí tó kan bó ṣe jẹ́ face me and face me tó kò sí tó kan yàrá kejì pẹ̀lú yàrá àtọ̀dọ̀ tèmi everybody live life conveniently chairman I mean bí mo ṣe lè sọ bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ lójú ọ̀run tó abẹ́gbọ̀ gbogbo ẹyẹ wọ́n ń fẹ́ láàkiri lójú ọ̀run débi pé wọn ò fa pagúnra wọn. so lédè kan tẹ́ fẹ́ sọ fún wa nísìnyí pé ẹ wà convenient ń bẹ yẹn ẹ wà comfortable fún yín so wípé ẹ fẹ́ kí ìyàwó yín kó ṣe kí ni kó wá bá mi kó wá bá yín so ajá sí pé gbogbo ayé náà ló ń gbọ́ yín báyìí nísìn so àwọn tí yóò bá fi ránṣẹ́ sí ìyàwó ǹjẹ́ tí ẹ ti pè ìyàwó yín yàtọ̀ fún ọjọ́ tí ẹ kúrò ní Àgbàlá Gabriel tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n bá yín dá sí ibi kẹ́ ẹ dúró ń bẹ̀tẹ̀ lẹ́ẹ̀dúró ǹjẹ́ tí ẹ ti fi ọjọ́ kan pè ìyàwó yín pé máa bọ̀ wá bá mi ibi báyìí mo wà kí ló ṣẹlẹ̀ láàrin yẹn. ẹ ṣé mo dúpẹ́ ìdí ẹ̀ tí mi ò fi pe nọ́mbà ìyàwó mi mọ́ torí mo ti pè é láìmọye ìgbà kó wá bá mi kó bá mi ní yàrá tí mò ń gbé yàrá kan ní lóòótọ́ ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ wà bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo bí mo ṣe bẹ́ẹ̀ tí mo bá sọ̀rọ̀ tó ń gbà náà lọ́hùn èsì tó ń fún mi ni wípé òun ò lè fi Àgbàlá Gabriel lẹ̀ ìdí ẹ̀ tẹ́mi ò fi pe nọ́mbà rẹ̀ mọ́ tí mi ò fi pe mọ́tẹ́lẹ̀ nìyẹn bọ̀ ní lédè kan ni pé torí pé ẹ ti pè wọ́n rí kó tó di pé Alhaji Oríyọmí pè yín pọ̀ tẹ́ ẹ ti sọ pé kí ìyàwó yín kó bọ̀ wá bá tó insist pé òun máa wà ní Àgbàlá Gabriel so torí ìyẹn ni ò jẹ́ kí ẹ lè pè mọ́ so ẹ wá torí ẹ náà lẹ́fọ́ wá báyìí pé kí gbogbo ayé gbọ́ pé ẹ ti bá a sọ̀rọ̀ pé kó máa bọ̀ àbí. kò tí ì dá mi lóhùn pọ̀ mo tún bá àkókò yìí wá láti tó ti wá tẹ̀mọ́ létí pé kókó wá bá mi o torí pé ibi tí téèyàn bá ń gbé ní ìṣúra èèyàn máa ń wà o. so ẹ ṣe so n tẹ́ fẹ́ sáàfì kókó ẹ jẹ́ sáré yọ àwọn kókó yẹn fún yín kókó tẹ́ fi wá bíbá ẹni pé ẹ fẹ́ yẹ kí ara yóò gbọ́ yí pé ìyàwó yín yìí ẹ ti pè é láìmọye ìgbà time without number pé kó máa bọ̀ kó wá bá yín so ẹ jẹ́ kó yé wa yí pé ibi tẹ́ ń gbé nísìn wípé ẹ ti ń gbé bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé Alhaji Oríyọmí Hamzat wọ́n pè yín papọ̀ fún resolution. bẹ́ẹ̀ni.
ẹ̀dẹ̀ yẹ kó tún yé wa pé ìjọ yẹn gangan náà níyàwó yẹn sílẹ̀tì pé òun ò lè bá yín lọ látàgbà tẹ́ ẹ ṣe court marriage àbí so ǹjẹ́ court marriage yìí òun só tiẹ̀ ṣe kì í ṣe pé bóyá kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé mò ń wò yí pé tó bá lẹ́sẹ̀ ńlẹ̀ kò yẹ kí ìyàwó yín sọ pé òun ò lè tẹ̀lé yín nínú àsùnwọ̀n tẹ́ ẹ sọ pé ẹ̀mí yóò ṣèfù ní ibi ibẹ̀ yẹn so pé nígbà tí ẹ ti bá ìyàwó yín sọ̀rọ̀ wípé kó máa bọ̀ tó ń sọ pé òun ò lè tẹ̀lé yín lọ ṣé ìyàwó yẹn sì kà yín kún pé ọkọ ni yín àbí bí ẹ táwọn jọ ṣe ìgbéyàwó ìgbéyàwó olóòka alárédè so ǹjẹ́ ṣé ìyàwó yẹn gbà gan pé ọkọ ni yín. ẹ ṣé mo dúpẹ́ ṣe rí mi mọ èrò ọkàn ìyàwó mi